wọ́n ní ọjọ́ gbogbo ní tólè ọjọ́ kan ní tolóhun o amòòkùnṣìkà bọ́ba ayé ò rí ẹ ọba ọ̀run wò ẹ́. ẹ wá wo bàbá àgbàyà o, bàbá tó fipá bá ọmọ rẹ̀ lò pọ̀, bàbá ọmọ ọdún 28 tó fi tipátipá gba ìbálẹ̀ ọmọ rẹ̀ ọdún 5, ọmọ ọdún 5 péré lọmọ ọ̀hún o, ní ìpínlẹ̀ Ògùn ń lélẹ́yìí ti ṣẹlẹ̀. Bàbá ọ̀hún tí a pe orúkọ rẹ̀ ní Adéyẹmí Babátúndé ó ti kó sí akóló àwọn ọlọ́pàá báyìí o, ní ìpínlẹ̀ Ògùn ó ní eléyìí ti ṣẹlẹ̀. A kú déédéé wòye o, ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sí ìkànnì Atẹniwíjọ́ TV níbi tí ẹ ti máa ń gbọ́ ètò wa ní ọ̀kan òjọ̀kan. Tòní ni a tún mú wá ní déédéé àsìkò yìí láti fi tó yín létí nípa ohun tó ń lọ láwùjọ wa báyìí o. Wọ́n ní èké ti dáyé o, ẹ̀yà àṣà ti di àpòmú báyìí o. Bàbá ọlọ́mọ kan mọ̀, bàbá yìí mọ̀ ni olọ́mọ bá ọmọ rẹ̀ ló fi tipátipá ló fi bá a lò pọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Bàbá yìí Adéyẹmí Babátúndé ni orúkọ rẹ̀ ń jẹ́ o. Ní ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ níbi tí ó ti fi tipátipá agídí tó fi ń bá ọmọ rẹ̀ ní àjọṣepọ̀. Ọmọ rẹ̀ yìí ọmọ ọdún 2 péré ni o, tí òun sì jẹ́ ọmọ ọdún 28. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe hàn dé? Ọ̀gá ọlọ́pàá Abímbọ́lá Oyèyẹmí eléyìí tó jẹ́ alukoro ní ìpínlẹ̀ Ògùn òun ló fi eléyìí tó wa létí wípé ọwọ́ ti tẹ bàbá torúkọ rẹ̀ jẹ́ Adéyẹmí Babátúndé o, òun ló fi tipátipá tó fi bá ọmọ rẹ̀ ọdún 5 péré ló fi bá a lò pọ̀. Báwo ni wọ́n ṣe mọ̀? Wọ́n ní ìyá rẹ̀ òun ló ké gbàjarè wá sí àgọ́ ọlọ́pàá láti wá tó àwọn ọlọ́pàá létí wípé ẹ gbà òun o, gbogbo ìgbà tí ọmọ yìí bá ti ń tọ̀, gbogbo ìgbà tó bá ti ń tọ̀ gbogbo ẹ̀ ló máa ń sun ẹkún wípé ojú ara ó máa ń dùn òun, ojú ara ó máa ń tà òun. Ìyá yìí wá wò pé kí ló ń ṣe ẹ́, kí ló ń dà ọ́ láàmú pàápàá tó fi jẹ́ wípé gbogbo ìgbà tó bá ti ń tọ̀ òun ni ọmọ ń sunkún, àti pé nígbà míì tí òun bá ti fẹ́ wẹ̀ fún ọmọ ọ̀hún ń ṣe ni ọmọ yìí ló máa ń sunkún, ló máa ń ké pé òun kò mọ̀ fi nǹkan kankan ojú ara òun nítorí wípé ó máa ń dùn òun o. Ìyá ẹ̀ wá wò pé kí ló ń ṣẹlẹ̀ sí ọ, níbi tí ìyá ẹ̀ ti ń bi léèrè tó ti ń fagídí mú pé kí ló ń ṣe ọ́, tó o bá sọ ohun tí ń ṣe ọ́ ń lù ọ́ ni ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ wá dáhùn wípé bàbá àwọn mọ̀ ni, bàbá àwọn ni o. Ní gbogbo ìgbà tí ẹ ò bá ti sí nílé, tí ẹ bá ti jáde lọ ni bàbá àwọn ni yóò gbé òun sí orí ibùsùn, ni yóò bọ́ àwọ̀tẹ́lẹ̀ òun tí yóò mọ̀ fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí òun ní abẹ́ o. Wọ́n wá ní ìyá ẹ̀ wá sọ wípé eléyìí ló fà á tí òun fi ya mú ẹ̀sùn rẹ̀ wá bá òun wípé ẹ̀yin ọlọ́pàá ẹ gbà òun o, tí ojú òun rí pẹ̀lú ọkọ òun lélẹ́yìí. Ní gbogbo ìgbà tóun bá ti sí nílé òun ni bàbá ọmọ yìí ló máa ń ṣe báṣabàṣa o. Èyí lè ló fà á tí DPO ọ̀gá ọlọ́pàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Simia Ìlárì, eléyìí DPO Ìjẹ̀bú Ìmúṣin ní Ogun State ń bẹ̀ ló ti wá ní ọ̀dà ẹ̀yin ọlọ́pàá tí ẹ jẹ́ ọlọ́pàá nú, tí ẹ mọ ọ̀mọ̀ràn tí ẹ mọ oyún ògbẹ́ nínú ìkarahun, ẹ̀yin detective police officers, ẹ wá wá arákùnrin yìí lọ, kẹ́ ẹ lọ pè wá o, kẹ́ ẹ lọ wọ́ wá sí àgọ́ ọlọ́pàá, ẹ lọ bọ́ǹdù rẹ̀ wá sí àgọ́ ọlọ́pàá o. Eléyìí ni àwọn tí wọ́n lọ mú nígbà tí wọ́n sì mú wá sí àgọ́ ọlọ́pàá ní Ìjẹ̀bú Ìmúṣin bẹ̀. Wọ́n bi léèrè nítorí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ o. Àwọn ọlọ́pàá yìí wọ́n mú sí ọ̀dọ̀ wọn níbi tí àwọn tí wọ́n ti kóra jọ, àwọn detectives, àwọn tí wọ́n ń ṣe ìwádìí nípa ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀. Wọ́n wá ń wádìí lẹ́nu rẹ̀ pé kí ló fà á, kí ló rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi jẹ́ wípé ọmọ rẹ̀ ọdún 5 péré ló kù tí òun bá ṣe àṣepọ̀ tí ó bá ayé ọmọ ọlọ́mọ jẹ́. Ṣùgbọ́n bàbá yìí ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ o, kò tiẹ̀ parọ́, bóyá nítorí pé ó rí àwọn tí wọ́n ń ṣe investigation borí kí wọ́n ju òun lọ ni. Ó ní ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lórí lóòótọ́ o, òun ò tiẹ̀ wá mọ nǹkan tó wọ́n ń ṣe òun, bóyá orí òun dàrú ni, bóyá òun tiẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀, bóyá òun tiẹ̀ mú tí yóò ní, òun tiẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ sóhun o. Ó lè jẹ́ iṣẹ́ ayé, ṣùgbọ́n ọlọ́dà ó jẹ́ iṣẹ́ ayé kò jẹ́ iṣẹ́ ayé. Eléyìí ni kọmíṣánná ọ̀gá ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn Ọlárewájú Ọládìméjì ló fi wá ní ọ̀dà ọ̀rọ̀ yìí ti tóun létí o. Ibi tí wọ́n bá ti máa ń ṣerú ẹ̀ tán ti máa ń mú oúnjẹ, ọ̀yá ẹ tètè tábìlà háì, ẹ gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń ṣe investigation lórí àwọn tí wọ́n ń lo ọmọ ní ìlú ẹrú àti àwọn ọmọ tí wọ́n ń lo ọmọ ní ìlòkulò, ìyẹn Human Rights Trafficking and Child Labour Section. Wọ́n ní ẹ tètè yá ẹ bọ́ǹdù rẹ̀ lọ síbẹ̀, ẹ gbé lọ sọ́hun o, kí wọ́n lọ ṣe ìwádìí eléyìí tó gúnmọ́ lórí kí ló fà á
tó rí lọ́bẹ̀ tó fi wá aró ọwọ́ tó fi di wípé ọmọ ọdún 5 péré ló ń bá ṣe àṣepọ̀, bóyá iṣẹ́ ayé ni bóyá iṣẹ́ ọ̀run ni. Nígbà tó bá dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe investigation, eléyìí tí wọ́n ṣe ìwádìí tó péye lórí ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń ṣe ìwádìí nípa àwọn tó ń fi ọmọ ṣe ìlò ẹrú àti àwọn tó ń lo ọmọ ní ìlòkulò. Nígbà tó bá dọ̀dọ̀ wọn níbẹ̀, bọ́rọ̀ yẹn bá jẹ mọ́ kó fi mú kó ata òfin, yóò rọ̀ fi mú kó ata òfin. Bọ́rọ̀ yẹn bá jẹ mọ́ ẹ̀wọ̀n, yóò mọ̀ fi ẹ̀wọ̀n lùgbà ń bẹ̀. Èyí tí wọ́n bá wù kí wọ́n dá lẹ́jọ́ níbẹ̀. Ṣùgbọ́n ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tẹ arákùnrin Adéyẹmí Babátúndé, eléyìí tó ń fi agídí bá ọmọ rẹ̀ ọmọ ọdún 5 tó fi ń bá a lò pọ̀, tó fi agídí tó fi tìpátìkúùkù tó fi bá ọmọ ọlọ́mọ tó fi bà á láyé jẹ́ o. Ìyá rẹ̀ olókègbàjarè wá sí àgọ́ ọlọ́pàá ní Ìjẹ̀bú Ìmúṣin lọ́hùn yẹn. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń láǹfààní àti gbọ́ wa, ẹ wá rí pé nǹkan míì ti wọ̀lú báyìí. Prógrámù yìí ẹ bá wa sọ fún àwọn èèyàn, ẹ jẹ́ kí ó tó àwọn náà létí pé kí kálukú kí wọ́n yá mójútó ọmọ wọn o. Pàápàá jùlọ bí wọn ò bá ti sí nílé, tó bá jẹ́ ọmọ tí wọ́n lè gbé pọ̀n máa lọ síbi tí wọ́n bá ń lọ, kí wọ́n yá máa tètè gbé pọ̀n kí wọ́n máa gbé lọ. Bó bá sì jẹ́ wọ́n rí ẹni tí wọ́n fi ọmọ náà tì, kí wọ́n yá tètè fi tí ó ń rí bàbá ọmọ lọ bá ọmọ rẹ̀ lọ bá ṣe àṣepọ̀ pẹ̀lú tipátipá. Tó bá jẹ́ ará àtàǹkọ̀ o, kí ni wọ́n wá sí fún un? Bàbá rẹ̀ náà ó ti wá wà ní àgọ́ ọlọ́pàá, ó ti wà ní section ibi tí wọ́n ti ń ṣe ìwádìí nípa àwọn tó ń lo ọmọ ní ìlò ẹrú àti ọmọ tí ń fi ọmọ ṣe tó ń lo ọmọ ní ìlòkulò, Human Trafficking and Child Labour section ní Ogun State níbẹ̀. Bàbá ọmọ náà ó ti wà níbẹ̀. Adéyẹmí Babátúndé ní orúkọ bàbá náà o. Eléyìí ni ìròyìn tí a mú wá fún yín ní àkókò yìí. Títí a ó tún fi pàdé lórí ìròyìn míì nígbà míì. Orúkọ tèmi ò yí padà. Atẹnuwíjọ́ ni ní ìkànnì Atẹnuwíjọ́ TV, níbi tí a ti mú ètò ní ọ̀kan òjọ̀kan wá sí etí ìgbọ́ yín. Tá a tó fi máa pàdé nígbà míì. Ó dìgbà.